Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi yìí, ibi tí mo ti ń ṣàlàyé calculus ní èdè Yorùbá ní ìṣẹ́jú 5. Ní òní wọ́n máa tẹ̀síwájú níbi tá a dúró sí ní fídíò eléyìí tó kọjá. Ní fídíò tó kọjá, mo sọ òfin eléyìí tí a mọ̀ sí integral of the form f prime of x divided by f of x. Lónìí pẹ̀lú ògo Ọlọ́run, màá tẹ̀síwájú pẹ̀lú òfin mìíràn, ṣùgbọ́n kí n tó lọ, ẹ jẹ́ n rán yín létí eléyìí tí mo ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá. Ẹ má gbàgbé pé tẹ́ bá ní integral of the form f prime of x over f of x dx, má gbàgbé pé n tí mo sọ ni pé tó o bá ní integral kan tó bá wà ní form of fraction, o ò mọ̀ bùkátà láti dára rẹ láàmú. N tí wọ́n kọ́kọ́ ṣe ni pé ó wàá wo ìsàlẹ̀ function tí a mọ̀ sí denominator, ó wò ó pé ṣé tí n bá differentiate ẹ̀ ṣé yóò fún mi ní tòkè. Tó bá ti lè fún mi ní tòkè, ó mean pé kí n má dára mi láàmú, answer mi ó máa jẹ́ kí ni o, ln f of x plus c. Mo sì ti fún yín ní àwọn àpẹẹrẹ eléyìí tó ṣàlàyé eléyìí. Ṣùgbọ́n lónìí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú integral of the form f prime of x multiplied by f of x. Ìtumọ̀ eléyìí ni pé ká pé kò wá wà ní fraction, a ti mọ̀ pé tó bá wà ní fraction, á kọ́kọ́ wo ìsàlẹ̀, á differentiate ẹ̀, tó bá fún wa lókè, ọ̀nà àbáyọ ti wà. Ká pé wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ńkọ́? Tó bá ní integral tó jẹ́ product báyìí, n tí wàá kọ́kọ́ ṣe ni pé wàá wá wò ó pé ṣé tó bá differentiate ìkan yóò fún ọ ní ìmíì. Tó bá differentiate ìkan tó lọ fún ẹ ní ìkejì, bóyá nísìnyí mo differentiate bọ̀dá yìí, mo wá lọ get ọkùnrin eléyìí, ó mean pé n tí òfin òun sọ ni pé má dára rẹ láàmú o, answer rẹ ó máa jẹ́ f of x everything square divided by 2 plus c. That is n tó differentiate tó fún ọ ní ìkejì un. N tí answer rẹ ó máa jẹ́ nìyẹn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé mo nírú nǹkan báyìí, I have sin x multiplied by cos x dx. Tá a bá gbàgbé, ó rí i pé tó bá wo function yìí dáadáa, àkọ́kọ́ náà kò kọ́kọ́ sí ní fraction tá bá apá lo òfin alákọ̀ọ́kọ́ fún un. Ó wá wò ó pé ṣé tí n bá differentiate sin, sọ mọ̀ pé tí n bá differentiate sin níbí, kí ni derivative sin, sọ mọ̀ pé cos ni, yóò fún mi ní cos, àbí? Ó mean pé má dára rẹ láàmú mọ́. N tó mọ get fún answer eléyìí láì dára rẹ láàmú, òun ni kí ni o? N tó differentiate tó fún ọ lẹ́lẹ́kejì yẹn, wàá square rẹ̀ divided by 2 plus c. Eléyìí tí ó máa jẹ́ sin square x divided by 2 plus c. Bó leléyìí ṣe jẹ́ bẹ́ẹ̀? Bá ṣe ṣe ti èyí tó lọ náà ni. N tó ṣe ni pé ó lo u-substitution method. Ó fi u rẹ, ó fi ṣe sin x, wàá differentiate with respect to x. Sọ mọ̀ pé du dx mi yóò máa fún mi ní kí ni o? Cos x. Ó wá fi dx rẹ, ó fi ṣe subject of the formula. Yóò máa fún ẹ ní cos x divided by du. Lẹ́yìn rẹ̀, ó wá padà lọ síbi ìbéèrè rẹ. Níbi ìbéèrè rẹ, ó rí i pé n ta ní ni sin x cos x dx, àbí? Ó máa mú ọ lẹ́yọ kọ̀ọ̀kan. Sin x, ó rí i pé sin x wa kí la fi ṣe? A ti fi ṣe u, yóò máa jẹ́ u multiplied by cos x multiplied by dx wa, ó rí i pa ló jẹ́ kí ni o? Cos x divided by du. Cos x divided by du. Mo ti ṣàṣìṣe ráńpẹ́ níbí báyìí, sọ pé du dx rẹ ni. Tó bá fi dx ṣe subject of the formula, má bínú, du over cos x ni ó jẹ́. Du divided by cos x. Ó mean pé eléyìí náà ó jẹ́ kí ni o? Du divided by cos x. Ó rí i pé tó bá yẹ̀ wò dáadáa, ó rí i pé àwọn méjèèjì yìí lè géra wọn. Kí ló kù tó nílẹ̀? U du. Ẹ má gbàgbé wípé tó bá ní x raised power n, then integral rẹ̀ ó máa jẹ́ kí ni o? X raised power n plus 1 divided by n plus 1. Eléyìí náà máa jẹ́ u squared divided by 2 plus c. Má dẹ̀ gbàgbé kí ni u wa? Sin x everything squared divided by 2 plus c, àbí? Eléyìí tí ó máa fún ọ ní kí ni o? Sin squared x divided by 2 plus c. Ó rí i pé kò jù báhun lọ.
òfin kò dí mọ́wọ́ wípé tó bá ní integral tó jẹ́ pé product ni àjọṣe tó wà láàrin ara wọn, a ò lè dàra rẹ láàmú. Wò ó pé ṣé tó bá differentiate àkọ́kọ́ yóò fún ọ léyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀, ó mean pé n tó differentiate yẹn ó kọ ọ́, ṣó ti yé? So ó square rẹ̀ divided by 2, so òun yóò jẹ́ answer rẹ̀. Ẹ jẹ́ n tún fún wa ní àpèjúwe mìíràn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní integral s cube 5s squared plus 4 and 3x squared plus 10x dx. So wọ́n ní ká integrate eléyìí. Ó rí i pé tó bá wo alákọ̀ọ́kọ́ tó bá differentiate ẹ̀ yóò máa fún ọ ní tẹ̀gbẹ́, kò nídìí kó dára rẹ láàmú. Kí lánsà rẹ̀ ó máa jẹ́ o? S cube plus 5s squared plus 4 over 2 divided by what? Divided by 2 plus c. Kò nídìí kó dára rẹ láàmú rárá. Bó la ṣe get ẹ̀? Solution. Wọ́n ní pé ó tún lo u-substitution approach rẹ. Mọ̀ pé pẹ̀lú u-substitution approach, tó bá fi u ṣe s cube plus 5s squared plus 4, àbí? So ó mean pé your du tó bá differentiate ẹ̀, so yóò jẹ́ 3x squared plus 10x, àbí? So tó bá fi du, the subject of the formula, you have 3x squared plus 10x dx, 3x squared plus 10x dx, then your dx will now be du divided by 3x squared plus 10x. Tó bá padà lọ síbi ìbéèrè rẹ, ó rí i pé n ta ní ni kí ni o? S cube plus 5s squared plus 4 s cube plus 5s plus 4 multiply by what? 3x squared plus 10x dx, àbí? Ó rí i pé tó bá rọ́pò wọn, eléyìí yóò fún ọ ní u 3x squared plus 10x, then your dx will be du divided by 3x squared plus 10x. So méjèèjì yóò gera wọn. You have u du. Ó rí i pé tó bá integrate ẹ̀, kí leléyìí ó máa jẹ́ padà? So you have u squared divided by 2 plus c. Má dẹ̀ gbàgbé pé u rẹ òun ni kí ni o? S cube plus 5x squared plus 4 divided by 2 plus c. Ó rí i pé nǹkan kan náà ló fún wa. So kí lòfin náà? Òun náà ni pé tó bá ní integral of the form f of x multiplied by f prime of x dx, a ò lè dára rẹ láàmú. Tó bá ti mọ differentiate kan tó wá rí derivative rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, so ó ṣe kí ni o? Ohun tó kàn kọ́ ni pé n tó differentiate un divided by 2 plus c. Mo rò bó yé wa. Dẹ̀ má gbàgbé ti alákọ̀ọ́kọ́ náà, eléyìí tí mo kọ́kọ́ kọ pé tó bá ní integral rẹ ní form of fraction, ṣó ti yé? Tó wá mọ differentiate tìsàlẹ̀ tí ń fún ọ tòkè, ó mean pé kò nídìí kó dára rẹ láàmú. Kí lánsà rẹ̀ ó máa jẹ́? f of x plus c. Dákun di àwọn òfin méjèèjì yìí mú, á máa lò ó nínú àwọn fídíò tó ń bọ̀. Ǹjẹ́ tó bá jàǹfààní níbi fídíò yìí, mo rọ̀ ọ́, dákun bá ń click lórí subscribe, kó dẹ̀ bá ń sọ fún àwọn èèyàn káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò níbi tí mo ti ń kọ́ ìṣirò ní Yorùbá, so wọ́n máa pàdé rẹ nínú fídíò eléyìí tó ń bọ̀. O ṣeun.